tí ẹ bá gbàgbé ọ̀rọ̀ tí à ń sọ lọ nígbà tí àwọn ìgbìmọ̀ yìí tí wọ́n ti ṣèpàdé pẹ̀lú ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, èyí tó kàn àbájáde ìpàdé wọn á mú sí etí gbọ́ yín bó bá tún ṣe ń lọ, torí wọn ò tí ì fi àbájáde ìpàdé ọ̀hún wọn ò tí ì fi lélẹ̀, ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tó tẹ̀ wá lọ́wọ́, ètò náà ò tí ì parí. Ó dàgbà pé ìpàdé wọn ó tún kù sí. Yorùbá bọ̀ wọ́n wí pé olè tó gbójú wíńdò tó gbàbẹ́ wọnú ilé tó ń lé tají, sẹ́ẹ̀ pé kí àkọ́kọ́ nu kí rẹ̀ kẹ̀kan tó bó ń lé ti tají iná ní òṣìṣẹ́ kì míì tí yóò fi bọ́ ta. Gbogbo ẹ̀yin àgbààgbà, ẹ̀yin lọ́balọ́ba, nínú àsìkò yín tẹ́ fi fílẹ̀, tẹ́ fi ń dààmú sọ́tún, tẹ́ fi ń dààmú sósì, ṣe lé nítorí nǹkan kan o, ń ṣe nítorí kílẹ̀ Yorùbá kó má bàa bàjẹ́. Pẹ̀lú ògo Ọlọ́run, ilé àtọ̀nà tí náà kò ní bàjẹ́. Láti inú ìwé ìròyìn àkókò, a kíyín gan. Àwa náà wà tún ṣègbìyànjú láti kàn sí yín, ṣùgbọ́n gẹ́gẹ́ bí n tí ó so mọ́, kò sẹ́nì kankan tó ti fún wa ní yọ̀ǹda láti dárúkọ wọn. Àwa sì ti mọ̀ wípé ìrìn àjò wọn lọ́dọ̀ ọ̀gbẹ́ni ó sì tún kẹ́ẹ̀kan sí i nígbà tí wọ́n bá kúrò ńbẹ̀, gẹ́gẹ́ bí àlàkalẹ̀ èyí tí wọ́n pè ní protocol tí wọ́n là kalẹ̀ nípa ìgbésẹ̀ tí wọ́n fẹ́ gbé. Ó ní wípé nígbà wọ́n bá parí pẹ̀lú Arẹ́gbẹ́ṣọlá tán, wọ́n tún wá lọ sọ́dọ̀ President Bọ́lá Ahmed Tinubu. Nígbà wọ́n bá dọ́dọ̀ títí ẹ̀ náà, wọ́n parí pẹ̀lú títí ẹ̀, ìyún náà bóyá ẹ̀kan ni bóyá ẹ̀mejì ni, ṣùgbọ́n nínú ìròyìn àkókò ó dá lójú pé kò ní ju ẹ̀kan lọ. Ṣùgbọ́n bó bá ti ń lọ pátá, a máa ń mú dé etí gbọ́ yín. Ẹ̀yin náà bẹ́ẹ̀ bá ṣe rí sí, ẹ bá wa sọ̀rọ̀ comment section, ìwòye tẹ̀yin náà ẹ fi sí i. Bákan náà ni pé gbogbo àwa tá a bá ti gbọ́ ọ̀rọ̀ yìí, tá a sì ti mọ àwọn tí wọ́n ti ń wà nínú agodo yìí, ẹ má dárúkọ ẹnìkankan sí comment section torí tọlọ́run, torí pé kí ni ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ ẹlẹgẹ́ gan ni, ó sì tóbi jù bá a ṣe ń wò lọ. Yorùbá sọ wípé àlè tó rán lẹ́rù tàbí gòkè ẹ̀sìn mìíràn bógun bá kó ni lọ yóò béèrè ẹni. Ẹ jẹ́ ká ṣe sùúrù bó bá ṣe ń lọ. Ìròyìn àkókò TV a máa mú wá bá yín, torí pé kí ni nínú àlàkalẹ̀ tí wọ́n fi ń ṣe ètò yìí ó gba ọgbọ́n. Èyí tí ó bàjẹ́, ní tó ti bàjẹ́ ó ju ní tá a rí lọ. Gbogbo ìta àrí pátá òyìn ó kéré. Àwọn ọ̀rọ̀ tí ń jáde tí ń tẹ̀ wá lọ́wọ́ ó kọjá agbára tá a lè rí gbé síta láì jẹ́ pé àṣẹ gangan ó wá ń bẹ̀. Ṣùgbọ́n ẹ fọkàn balẹ̀, gbogbo bó bá sì jẹ́ pátá a máa gbé yín débẹ̀, a máa gbé yín débẹ̀ nínú ìwé ìròyìn àkókò. Ẹ jẹ́ ká jọ máa ṣe àdúrà. Bákan náà mo tún wá ń fi àsìkò yìí mo fi ń rọ ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá wípé torí tọlọ́run, torí kílẹ̀ Yorùbá tẹ́ náà jà fún, tẹ́ ẹ dúró gẹ́gẹ́ bí ọmọ Oòduà tọkàntọkàn, ibi tí wọ́n bá sọ ọ̀rọ̀ yìí sí, ẹ jẹ́ ẹni tí yóò ti máa gbà síwájú kọ́rọ̀ tó dé. Torí pé kí ni a ti ń gbọ́ nínú àwọn ọ̀rọ̀ pé Gbóyèga Oyètọ́lá àwọn náà wà nínú àti wọ́n kàn sí kó tó di pọ́lọ̀ yìí ó parí. Àwa ti mọ̀, ṣùgbọ́n ẹ mọ̀tọ́ wípé àjàkú akátá iná lẹ fẹ́ jà. Tẹ́ ẹ bá báyàn ṣọ̀rẹ́ láti bí ọdún 10 àbògún ọdún sẹ́yìn, ó yẹ ká ti máa múra pé ìjà ó dé. Tá a bá ti wá múra àjà, tí ìjà bá ti wá dé, ẹja tún máa múra ká ti kíni ká fi di ọ̀rẹ́. Torí pé kíni àjà mọ́ parí ò sí o, èèyàn bú ènìyàn máa ń bẹ̀ lórí ìjà tí ò ní gbà. Ọ̀gbẹ́ni Rauf Adésọjí Arẹ́gbẹ́ṣọlá, gbogbo ètò àti ìgbìyànjú tí àwọn bàbá yìí ṣe ẹ̀mọ́jò já sásán o. Ṣé mọ̀ wípé ó dàbí pé àìpẹ́ yìí òun náà ni wọ́n tún ń bọ̀ fún ìpàdé míì. Àwa bẹ̀ yín nítorí orúkọ Ọlọ́run, a fi ilẹ̀ Yorùbá yà tún fi bẹ̀ yín, ẹjọ́ jẹ́ ní tó ti parí nínú yín. Fún àṣeyọrí ìròyìn àkókò, ẹ bá wa share, ẹ bá wa like, ẹ bá wa comment, ẹ wá bá wa fi ọwọ́ yín, ẹ bá wa fi follow page yìí. Pẹ̀lú ògo Ọlọ́run, ọwọ́ yín yẹn Ọlọ́run lè jẹ́ kẹ́ ẹ fi gbókù ọmọ sìn. Ire o.